The painful thing ni pé wọ́n embarrass wa, wọ́n máa wà family yẹn wọ́n embarrass wa as a country. It's an embarrassment. Yes. It's an embarrassment to us as a country. It's an embarrassment. That is just the painful thing. That is it. It's an embarrassment. Possible. It is an embarrassment to us. Kí ló dé ká ní wọ́n fi 2 years fi wó nǹkan tó pa wọn. Ọmọ 10 years máa sọ kéésì. Ẹ má bínú gbogbo lé, mo rántí nǹkan kan ní ìyàwó ẹ̀jẹ̀ má bínú mà. Ẹ jọ̀ọ́, but wọ́n ní jòsí lọ́dọ̀ àwọn ajẹ́ tí wọ́n wà níbí dáadáa. They are expecting kí wọ́n pè Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ is expecting you in Abuja. Bàbá ò lè lọ, ó ti lọ tó ń ṣe ń bẹ̀yìn. Ó ti bá bẹ̀ jẹ́ náà o. Ṣèbí Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ dá 16 million padà níbo ló wọlé sí. Ó náà ni bàbá mi 60 million tẹ́ tàbí èjò náà tún ti gbé yẹn mi. Yes, they are expecting you in Abuja. Tó bá gbé tòótọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pé bàbá ẹ bẹ́ẹ̀ lọ́mọ ẹ̀fọ́ ní ẹlẹ́bú bàbá àní ẹbú bàbá àní ẹ bá bí òṣìṣẹ́ òótọ́ ọ̀rọ̀ òṣì ni gbogbo yín ṣe lórí social media ẹ kó gbà wọ́n ṣe. Àwa kan a ṣì wà lórí àmṣe àtàwọn òyìn fà bó bá tún ti jẹ lára àtúkọ́ àtúnlóyìn fà. Tí mo sọ fún yín ẹ̀yin lẹ́ẹ̀kọ́ bí ara mo ti sọ mo ní gbogbo ọkọ̀ wọn lára tó fi ń jà social media validation káàkiri. Ṣẹ́rí àti mo sọ fún yín gbogbo ọkọ̀ tó ń kọ́ wọn lára tó fi ń jà bí ajé ilé kúrò pé donations are stopped. Bẹ́ẹ̀ni. So they are looking for every means to start unnecessary drama with unsuspecting individuals on TikTok to help them generate TikTok flowers gifts àti àwọn innocent gullible miscreants láti wá donate. Abẹ́lọ ṣe kíní kan fún Mohbad o, wọ́n á dáwó. Lọ́yà bàbá àní wọ́n tún mú picture bàbá Mohbad lọ síìtì. Wọ́n ní wọ́n fi kíní kan sí lọ́wọ́ báyìí. Ọlọ́run náà tún fún gba donation. Àwọn kan gba laptop. Wọ́n fi sí lọ́wọ́ my brother. Wọ́n kì í bọ̀ ní fúrọ̀ ní òun. Wọ́n kì í wẹ̀ mórí wọ́n tún wọ́n fi gbà. Ó ń gba injection pẹ̀lú canvas. Ẹ wo brother mi, can't you see the way bí nọ́ọ̀sì náà ṣe máa wọ abẹ́rẹ́ bó ṣe máa bẹ̀rẹ̀ àbí bí ẹ tó fẹ́ kọ́. Kọ́kọ́ ṣẹlẹ̀ wọ́n kọ̀ wọ hospital tó wà nítòsí ibi tó ti lọ ṣe lọ ládàá. Ẹ̀sìn burúkú àṣẹ ìdáhùn bá ti wà láyé tí ò bá ti lójú tì kò sí nǹkan tó lè ṣe. You process it. Ẹ jọ̀ọ́ gbogbo abiyamọ tó ń gbóhùn mi lálẹ́ ẹ máa pray ní agbára Ọlọ́run ọmọ yín ọkùnrin ọmọ yín obìnrin gbogbo gbàgbọ́n bá níyàwó tó máa lọ́kọ ilé tọ́lọ́run bínú sí wọn ní yabẹ́ o. Wọn ní yabẹ́ o ẹni jìyà ìmọ̀dí o ẹ̀yin òbí ẹ máa gbà ní àdúrà because kò sí nǹkan tó dùn tó kéèyàn nífọ̀kànbalẹ̀ alẹ́ o. Kò sí nǹkan tó dùn tó ètò gbọ́dọ̀ ṣe wàhálà lórí ọmọ ó tún wá jásìkò tó yẹ kéèyàn jẹrọ ọmọ. Ẹ wá máa gbọ́ pé partner kan ìyẹn náà ń sunkún lẹ́gbẹ̀ẹ́ kan husband of my youth husband of your youth that you can't do accountability. Ẹ ṣe rìn ẹ gbọ́mọ ọdún mẹ́ta oṣù mẹ́ta mẹ́rin lọ́wọ́ ẹ fi gbé lọ ṣó. Bàbá lè sọ ní ìpele máa ṣẹ́kọ̀ọ́ àwọn èèyàn. Wọ́n náà wá ti sọ pé àníga ìṣe ló ṣubú owó tiẹ̀ fún wa ní explanation. Báwo ni partner wa àti partner ṣe jọ wà nílé nǹkan ṣe òòlì bọ́dà òòlì sọ. Orí burúkú nìyẹn o. Olórí burúkú ọmọ abirùn tó pé tó jọ ẹ kán sọ orúkọ ẹ ní èpè tó níwà ìwúrà ẹ. Ẹjọ́ my brother ẹni ṣùgbọ́n my brother 101 hello 101 ẹjọ́ 1 minute ẹjọ́ ká tún wá sọ wípé òkè wọ́n ní
kíní kò ń ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ káfílẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì. Oyè Tinubu nìyẹn o, àti mi oyè Tinubu nìyẹn o, ọmọ wa ní sèdí bẹ̀bẹ̀rẹ̀, oyè Tinubu nìyẹn. ṣé bí wọ́n ìyẹn ti ní wọ́n máa jẹ pákí ẹnu pákí wọ́n sì wà yìí. wọ́n sùn lókùnkùn wọ́n jẹun lókùnkùn báwo lórí wọ́n ṣe fẹ́ straight ẹnu ẹ̀ wọ́n wà yẹn. ìyẹn kí ni mo fẹ́ sọ ìwọ bàbá tiẹ̀ ní wípé akọkọjáyé yẹn ń ṣe wèrè tiẹ̀ ìwọ tó ń pè ní Abọ́sẹ̀dé Alámàlà àlọ́yún ẹ̀ ti kàn. torí oyún ẹ̀ ti kàn àdúrà ìwọ ọmọ tó yẹ kó change orúkọ ẹ kó rename your name as èpè ní ẹ kó o má lè sọ tó bá ní ó ṣojú mi kúrò ó ṣojú ẹ kúrò ìwọ nìkan àdúrà ìwọ nìkan you are enough. o ti tó láti fún wa ní justice. bẹ́ẹ̀ fún mi ní kí ló máa bọ́ ta sọ. àdúrà nìkan ti tó wàhálà ẹ̀ àní nǹkan kan àní ìdí nǹkan kan mọ́. ó nìyẹn ní ìsìn gbogbo promise tán promise ẹ ní ìsìn we will promote you we will shake it ó ní wọ́n ti promote wọn àwọn àbòkí Tanzania èyí la rí Ìyábọ̀ Òjó gbogbo promise ẹgbẹ́ bá po bàbá jẹgẹjẹgẹ tó promise you àwọn ajé òdìgbà kò di irú kò di gbogbo ònìyẹn ní ìsìn ọkọ̀ bọ̀ sórí studio ló ń pariwo ara ń kan ẹ̀ ojú ẹ̀ pọ́n o lọ́wọ́ tó wà yìí o ti mú gbó orí ò pé o ayé ẹ̀ ti bàjẹ́. òní pọ́ọ̀sì tọkọ tó náà kọ́kọ́ rìlíìsì nìyẹn like father like son nígbà bàbá náà kọ́kọ́ rìlíìsì ẹ̀ náà àwọn igi ewédú àwọn baálé afẹ́fẹ́ obìnrin Paparazzo ló ń bá wí yẹn ẹ lè fi mọ̀ pé gbogbo yín wèrè ti tẹ̀bà fún yín jẹ. wèrè ti tẹ̀bà fún gbogbo ẹ̀yin ìdílé yẹn pátápátá ẹ̀ẹ́dẹ̀ mọ̀ ẹni tó bá ti dúró tán fún ọmọ yẹn òun ló máa rìlíìsì owó yẹn fún. That is what you guys don't understand. ẹ lè jẹ níbi tẹ́ ẹ ṣe sí kò possible. àdúrà tí o bá kọ́ wọ́n ti fẹ́ fẹ́ yẹn dàgbà wọ́n ti fẹ́ ju ẹ náà ẹ̀gbọ́n èyí ló fẹ́ mọ́ra. Yes, wọn bá ti pẹ́ dànù wọn bá ti waste you because you are waste product. Kò bá lè sọ nǹkan tí ojú ẹ rí gbogbo promise tíyàwó Òjó tó promise ẹ nísìn gbogbo energy yẹn ló lọ fi promote àbòkí tó wà Tanzania. Èyí fẹ́ yín mú ṣu ìyẹn wá ṣe yín wá ń ṣá ilé bíbí ìṣáwá ó máa ṣe yín sọ̀kan ní bí àwọn ẹja tó ń tà ní ìjọ́lẹ̀. àti mi ẹjẹ máa ń polówó ẹja yẹn òkú èkó tó tún lọ́jú kalẹ̀ sórí pé gbogbo òkú ẹ ti ń waste ọjọ́ ẹ ti ń waste that is what they call life. èpè tó péré ládùúrà wọ́n máa gbé e sórí ẹṣin dondo ní tó bá yá máa yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ ìwọ ò tiẹ̀ ti tẹ̀sí kankan o ò tí ì tẹ̀sí anything wò bọ́ ṣe ayé ẹ ti ṣá málámálá ẹ wá nítorí ẹ ń tinú orí burúkú wọnú orí burúkú ayé yín ò mú yes no ló ń kọ lójoojúmọ́. Wàá máa mú gbó láàárọ̀ wàá mú lọ́sàn-án wàá mú lálẹ́ àwọn wèrè if you come for baba will be come for you wọn ò sọ fún bàbá ẹ tí wọ́n ní kán lọ jẹ́kì ayé yẹn náà èsì ti kún ara ẹ̀ kó sọ fún ẹ wí kó káwọn náà sọ pé you know what jòsí òṣì ló ń ṣe it's high time ó yá petition àdúrà àwọn olórí burúkú kan ní bàbá yẹn ó sọmọ nù. Èpè ní lójoojúmọ́ èpè láàárọ̀ èpè lọ́sàn-án èpè lálẹ́ ẹ wo bí tẹ́pẹ̀ yẹn lọ́ọ̀kì gbogbo yín mọ́ ẹ wà bọ́ sórí kíní ẹ máa kọrin àrò orin àrò lẹ máa kọ gbogbo ayé ń kọrin aleluya orin àrò ló gbẹnu gbogbo yín kan blọ́gà yín ti bọ́ta ní ìṣe ó ti fọ́ yín ní ké iwájú ó fọ́ yín ní tẹ̀yìn mi ì sì rí yàrá ìjà bàbá ńlá kù kankan nù yín tẹ̀lé tán kámẹ́rà fún Bukky Jesse fẹ̀yìn múṣu nọ́mbà 2
ẹ máa gbé yín débẹ̀ àyà ni mò ń fọwọ́ gbà àfìgbà tí gbogbo yín lù lọ bọ̀ àfìgbà tí ẹ mọ̀ fún téèyàn bá ti wà láyé tó jẹ́ wípé ara ẹ̀ kò tọrọ téèyàn bá ti wà láyé tó bìlíìfì pé seniority kọ́ṣálẹ̀ nígbè mí ni pílàfọ́ọ̀mù mi ni wọ́n ti gbọ́ kiri kan wọ́n ti Bukky ibi tó lójú tí ibi táyé tiẹ̀ bàjẹ́ dé ibi táyé ẹ bàjẹ́ dé ọmọ làjẹ́ o tún wá ní gọ́t ẹ máa bá mi kọ̀ǹkọ̀ olórí burúkú gbogbo orí kámẹ́rà pátápátá ló kún fún tọ́ ìtọ́ni lórí irọ́ ìgbà tó ti lọ bẹ́ẹ̀ change owó tó ti change eyín ẹ̀ mo ti mọ̀ wípé o ti ń jẹ dòdò bọ̀ díẹ̀díẹ̀ ò lè ṣòdodo àfìgbà tí wọ́n bá di báyé gbogbo yín jẹ́ òun àti ògo yẹn gbàgbé Bukky o ti kọjá bẹ́ẹ̀ o ti ṣe jù tó tún fi lè ní god láti jáde wípé 3 seconds yẹn is real ọlọ́run àbáyé gbogbo yín jẹ́ òbí bírọ́dà mi tó lórí ìkànnì ìjìnà sọ. Oyin pátápátá ó ti bọ́ lọ́wọ́ yín ẹ̀ tí ẹ̀ lè rí mọ́. Àwọn ìpè tó jọ́sọ̀ lè ní máa ń bà mí ò ráyè. Lẹ́ni mú mọ́ because ẹ bá nǹkan jẹ́ jù. Bukky tó bá jẹ́ for real you stand for justice for Mohbad because ó máa ń yá sí gbogbo yín lẹ́nu anti-justice ni nígbà tẹ̀jẹ́ pé ẹ̀ kàwé ẹ̀ bá kàwé ni ẹ̀ẹ̀kan ní máa lanu bí ilẹ̀kùn abókundé kátẹ́gùn kan máa jáde ń bẹ̀. Tí ò bá ń ṣe wípé ẹ̀yà wèrè orí yín ó ti sún sẹ́yìn ọpọlọ yín ti dàrú. Gbogbo ayé gbogbo àwọn tó ń sòtọ̀rọ̀ gbogbo àwọn tó ń sọ pé ẹ tún wo bí báyìí ẹ tún wo bí ẹ tún tó dídí nílẹ̀pẹ̀ wá ní. Ìjọba ọ̀sán pé náà kò yẹ kó rí báyìí ìgbà yẹn náà àwọn èèyàn ti dọ̀pá yín ẹ wá wo bí tẹ̀ já sí. Ẹ wo junction wá jọ lẹ́yìn ojú kan lọ́jọ́. Ẹ wá dàbí odò adágún ẹ jẹ. Sọ́nọ́bà bí síjà. Ẹ jẹ jíwọ́. Yà sàmà mi nìyẹn kọ́ lọ́wọ́ ọ̀run kẹ́ apẹ́ Adéyẹmí wà jẹ sọ́nọ́bà bí síjà. Jẹ́kọ́ mi ra ẹ̀mú láyé yìí. Kí wọ́n pè internet validation tí gbogbo yín wá káàkiri yẹn. Òótọ́ ni amọ̀pẹ́ máa ṣe change fáìlì yín ẹ̀bùkọ́ ẹ̀ lè change ohun yín. Ẹ máa ṣẹ̀sìn ẹ ṣẹ̀sìn alẹ́ ẹ ṣe tọ̀sán ẹ ṣe tìdájí ẹ ṣe tìyálẹ̀ ta ẹ wá ṣẹ̀sìn àgbáyé gbogbo yín pátápátá pàápàá jùlọ gbogbo ẹ̀yin tó jẹ́ pé ara burúkú ó lẹ̀ ń fi stigma burúkú sára àwọn tó dúró tán. Ẹ gbóbi tí gbogbo yín ẹ mọ̀ pé àwọn orí kan wà kò ṣeé ṣe. Mo sọ fún yín èrò pé náà ni ó máa tó yé yín àtẹ̀yìn ajá wo ìṣàwùrù tó ń kó jáde àánú yín ṣe mí gbogbo àwọn tó ń tì yín jáde wọn láwọn ọmọ tiwọn wọn kó wọn sábẹ́ wọn ní kẹ́yìn lọ máa forí gbèpè lọ àwọn kan wọn fẹ́ ṣe lóore recently nísìn wọn ṣìwé náà ti kàn wọn ṣe kíni wọn lọ gbé memory book wọn bọ́ta bó ṣe máa rí nìyẹn. Orí láìláde ṣe rí spiritual náà wà that's what you guys you don't understand. Èmi sọ fún yín wípé ọmọ yẹn sẹ́ẹ̀ pẹ̀lú bí bàbá ẹ̀ ṣe jẹ́ kó máa wà ní ìnira no tẹ́yìn àwọn tó ń rí tó ń wọ aṣọ tá a rí kọ́lọ̀ aṣọ wọn tán ní bí skin yẹn ṣe rí nìyẹn. Òun ló ti maybe second to the last show Tarifa ṣe ó ní ẹ wo aṣọ tí mo wọ̀ ó dẹ̀ faṣọ yẹn báyìí. Ó ní bó ṣe rí bí skin ni ọmọ yẹn ṣe rí nìyẹn ẹ̀yin kan dẹ̀ ṣì ń jókòó ẹ̀ ń analyse wèrè kan olórí burúkú rálì ìyá máa ní wọ́n gbé yín lọ memory lane ó tún ṣe memory lane ní 2025 rálì àtù ó dẹ̀ lọ bímọ tiẹ̀ ó dẹ̀ fẹ́rẹ̀ lábàámọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀yìn kíní kan lẹ́yìn ló bá yín sí àbí kẹ́ ẹ sọjọ́ àpẹ́kù kẹ́ ẹ sọ fún jòsì kẹ́ ẹ fìdí ẹ̀ jànlẹ̀ ẹ máa fún ní abẹ́rẹ́ tó máa jẹ́ kí ọ̀pẹ̀lẹ̀ kó sọjí ni bí orí burúkú ò ṣe. Ẹ jẹ́ kọ́kú lábẹ́rẹ́ rẹ́rìs. Ṣé gbogbo nǹkan tó bá yẹ kó ṣe gẹ́gẹ́ bí bàbá tó bá gbégbé tòótọ́ òun wá justice fọmọ ẹ̀ kọ́ lè lọ fi ilẹ̀ fi bu ọmọ yẹn láṣìírí. Very wicked people.
very very wicked. Those people are heartless. ẹ̀yin kèrè pé ẹ wá jókòó síbi àwọn tẹ́ ẹ̀ rojú wọn ẹ máa gé bàbá yìí ṣàkìyà ẹ máa gbé Akígbe Márù ìyẹn mo fún lórúkọ nínú justice. Akígbe Márù tá a rojú ẹ̀rí ìyẹn máa gbó bí ajá ni. Níbi tọ́lọ̀ ń ba yé yín jẹ́ ohun yín tún lọ ó lọ ọpọlọ yín lọ. Nígbà tí ẹ bá ṣépèṣépè tán lábàá gbọ́ tí kòkó máa dúnnú dé wọn. Lábàá gbọ́ wọn àmà Ọlọ́run ṣe wọ́n ti forí ara wọn kó nǹkan wọn. Tí ìrò pé ẹ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ṣá ẹni tó bá lójú inú là ń bá sọ̀rọ̀ àṣọ this is not a joke. Olùkọ́ mi tó bá wọn ṣe competition. Àwọn ẹni tó ti pọ̀ mọ́ bá ẹja tó fẹ́ rí. Exactly. Is it supposed to be a competition? No. Wọ́n sọ di fracas ìyá lórí òkú. Ọ̀rọ̀ mi ẹ̀kọ́ báyìí máa ń bú mi nígbà tí mo bá wọn ṣe yẹn torí mi ò bá wọn mi ò play game pẹ̀lú wọn yẹn. Wọ́n rò pé mi wà ní ráyè. Èmi tẹ́gbẹ́ àárọ̀ Monday bí àárọ̀ ní tó fún àtàwà yìí. Tí bá máa kó lórí láàrú nígbà tó bá wù mí láì, mo tún ti wẹ̀. Bá a sọ nígbà tí màá mo tún ṣọ́ọ̀tù ìjà Daniel Sogogoro, òbí náà ṣe ìṣáná, mo tún ti lọ nìyẹn. Bàbá Ajókòó pẹ̀lú ẹ̀yìn wèrè. Lórí social media látàárọ̀ dalẹ́ wọn láwọn alálà wọ́n mú yín lọ memory lane àwọn ń lọ memory lane máa wò yẹn báyìí ó ṣẹ̀kẹ́ gbogbo ẹ̀kẹ́ ó kún fún ṣègede ọlọ́kọ mẹ́rin ayé ẹ̀ bàjẹ́ sórí social media. Ṣé rántí àwọn Ghana tó máa ń ta pọ̀pọ́ọ̀fù kan gbà kan lórí the 90s tó máa ń kiri yẹn? Gbogbo orí yín ta kókó. Ẹ̀wọ̀n tó pè bọ́ọ̀sì nínú àwọn pọ̀pọ́ọ̀fù yẹn bọ́ọ̀sì. Bẹ́ẹ̀ni wọ́n máa dé tìtìtì báyìí. Olórí burúkú kan tó lu wèrè lọ nìyẹn. Ọjà ẹ̀tọ́ kan náà wà láàrin wa wá máa sọ fún ẹ. Tí ò gborí omi kọjá débi kó máa wọlé lédè. Mẹ́wàá ti ya wèrè ti. Wọ́n dá lókòlò àmàlà níbi gbogbo ayé tí ń ṣoríire olùlẹ̀ àwọn olùlẹ̀ nation. Ọjọ́ kìíní àná tí Bukky bú láti sílẹ̀ àti gbogbo wa àwọn illiterate yẹn àwọn dáwọ́kú nation yẹn àwọn kíníkan nation yẹn ẹ wá wò ẹ̀yin tẹ́ wá jòyè jòfó nation rúlẹ̀ nation kọ́ ẹ̀gbọ́n mi tẹ́ já sí àwọn tẹ́ níwọ̀n lọ́pọlọ àwọn lọ́lọ́run wá gbé sórí yín this time around. Wọ́n já sí jàkújà àwọn olùdó. Ẹja ìjàkújà ẹja jàlàjàlẹ jára dáradára. Ẹ máa bá mi kànkàn. Bukky tó bá rí 2 million tó ń wẹ̀ tó rí 100 million tó ń wẹ̀ wàláì tinútinú àwọn abiyamọ tòótọ́ wọ́n ṣèpè fún ẹ. I'm telling you. Ẹ̀sìn àgbáyé lọ ṣe. Torí pé kí ni ìwọ ni Genesis tó bá justice jẹ. Wàláì. Ló dé bá débẹ̀. Seniority ló bá débẹ̀ kó àfẹ̀mí kọ́ pẹ́pẹ́ nu mi ló ti jáde wọ́n gbọ́ pé kinní kan olóògùn rẹ̀ sí olò àlùpàtì. Wọ́n wá ń sọ pé ẹjọ́ kí ló ṣe pé kinní kan làwa òun wá ní làwa lè kan kinní kan làwa lè kan. Ìyàwó máa tó ṣe olórí mọ́mí ẹ̀ máa gbọ́ nǹkan tó ṣe ni pé lóòótọ́ ń wá justice let's be honest kò sí èyí for information tó ń gbọ́ based on that kò mọ̀ pé káyé lòun lórí ẹ̀kún lo King White báwo ló ṣe wọn bẹ́ẹ̀ tó bá King White ṣe o lè fẹ́ máa gbọ́ information ìyẹn wá ń tì ìyẹn ló ọkọ̀ sí lórí ni àwọn láìpẹ́ wọn kò forí pípé ṣe òfin orí ẹ̀ ṣe ìyá rẹ̀ òun ló fà á jẹ́ èmi ò ní jẹ́rí bẹ́ẹ̀ ṣe sọ ṣẹ́rí àwọn kankan wà tó jẹ́ wípé irú iṣẹ́ tó ń ṣe àbí kí n sọ wípé nǹkan tí everybody gbé lọ́wọ́ yìí àmọ́ iye àwọn tó máa sáré pè mí ẹ̀yà wa ọ̀rọ̀ tó wà lẹ́yìn gbójú mbẹ̀ ṣe kínní kan ní ẹ wá o ẹ jọ o torí Ọlọ́run nọ́mbà 1 bó bá ní nọ́mbà mi orí ọ̀fẹ́ ni orí ọ̀fẹ́ ni kí là ń sọ èmi ò bíbí tẹ́mi bá dé yìí ẹ̀jẹ̀ abiyamọ ló jẹ́ ká wọ bí ẹjọ́ torí Ọlọ́run
tẹ́ ẹ bá ti ń di wípé ẹ ń lọ sẹ́ẹ̀tì ara yín nítorí ẹ̀ mo fi wọ́n nu Arífá recently and thank God mo kàn mọ̀ across the year don't ever think about it saying that you want to come for your me. láyé owó ṣé ẹ fẹ́ kọ́ sọ fún ẹ àánú ẹ máa ṣe mí o gbogbo wa ìwọ̀n bá tó wà lára ẹ má jẹ́ kó bẹ́ o. gbogbo ara mọ̀ pé Yorùbá ní ìwà justice for Mohbad gbogbo ara mọ̀. gbogbo yín lè pariwo ń gbà yẹn Yomi ti jápa Yomi ti ṣe gbá Yomi ti ṣàwo ẹ ṣé o gbogbo ẹ̀yin gifters ẹ ṣé o ọwọ́ yín ò ní kàsàlẹ̀ àpò ẹni iṣẹ́ sí àgbáyé bíi ti rálí àtú o ọmọ àfà tí kúrà ní òyọ́nú ayé ẹ o. Thank you so much. God bless you. Kí ni mo try láti sọ ni wípé nǹkan tí kálukú bá wá ṣe rí ọ̀rọ̀ ọmọ yìí ó gùn gan. Ó gùn gan. Ẹni tó bá wá láti south kó fèsì ẹ̀. Ẹni tó wá láti north kó fèsì ẹ̀. West and east. Ẹni tó bá yá gbogbo wa àpàdé ní junction. Kò dín kankan lọ́wọ́. Nǹkan tí Yomi ṣe yẹn ìwọ tó believe ẹ support ẹ nídìí láti máa bàjẹ́ ṣé ní nǹkan tó wà lẹ́yìn kò ní wá ẹ jẹ́ ká mú ìlara kúrò ẹni tó náà bá ti gbé síwájú ẹ gbà fọ́gà yìí kò rújú torí gbogbo nǹkan ó nìyẹn ní ìsìn máa tún dárúkọ máa yìí I like you for something. Ishaq àwọn tiẹ̀ tó máa ń gbóhùn mi I like you for something kò sí ni láti gba bí ọdún kan torí ó dà pé ẹ sọ pé bí ọdún kan ni torí wọn á pè é ní wọn kọ́ máa ń pè é ní best scholar ọlọ́fin sọ̀rọ̀ láti pé best scholar náà ń bá wọn wá sórí títọ̀ torí gbogbo analysis ẹ̀ nǹkan tí mo máa ń láìpẹ́ fún ìgbà síyàn wàá drop nǹkan tó fẹ́ drop wàá dẹ̀ máa lọ for that I respect you for that for the thing everybody because òun sọ̀rọ̀ kọ́njọ́ kan tí àwọn èèyàn ṣàǹjọ́ ẹ̀ pé kán calm down kankan which is gbogbo yín jọ ẹ̀ mọ̀ ń wò yín everybody ṣáìdì àwa ibi báyìí àtẹ̀yìn náà kálukú ṣáà wọ́n ṣò majority ńjọ́ yẹn tani mo rí tó jẹ́ òsì ńjọ́ yẹn ó dẹ̀ gbọ́dọ̀ ṣe ọ̀dọ̀ supervise kan tí mi bá ṣe mistake but you are mentioning something on that day ó ní ó ti dé síjì kan sìn ṣáìdì tí wọ́n kọ́ máa gbé evidence wá nǹkan báyìí láti ṣe ṣáìdì tí yín náà kẹ́yìn náà máa gbé evidence wá báyìí láti ṣe Ishaq ẹ gbogbo evidence tó yẹ ká gbé wá kò lẹ ti bàjẹ́ kámẹ́rà ẹ lọ gbé máa kókó wá lórí burúkú tó máa ṣòfò wíwá wo nǹkan tí Mohbad ṣe máa fojú wọ nínú wo ìyá tó máa jẹ ó ṣe ń ṣe press up lọ́wọ́. àkọ́mi àbí ò dáa. ó ti máa nǹkan jẹ́sẹ̀. kámẹ́rà tó tún jẹ́ wípé àtúrí rìkọ́dì ẹ̀ ẹ́ rí i pé willingly neighbor yẹn ó rẹ́ẹ̀dì láti cooperate pẹ̀lú Yomi. ọdẹ lọ bẹ̀rẹ̀ tí máa gbé náà yẹn lẹ̀ jáde. ẹ̀rẹ̀ orí burúkú tún yìí náà ni o olórí blọ́gà yìí náà ni o eyín náà ṣọ́ eléyàn mú eléyìn oró abayalé kété bí tó wà nìkan ló máa láyà èmi gan láyà gbogbo wa lọ́lọ́run ìdáhùn fún yẹn ẹ kó sì lọ ooru yín mú wa lórí social media ẹ bàjẹ́ torí ẹ sọ pé kí ni Yomi ṣe ọmọ yẹn tún tiraka títí pẹ̀lú gbogbo owó tá a dá sínú gógó fraud mi yín pátápátá kò sẹ́ni tó lóun wọlé Mohbad rí Yomi ló jẹ́ ká rí opportunity láti wọnú yorùbá ó láfi ní wípé títí kan sínkì wọ́n ti yọ kámẹ́rà ìyọ́nà rògiri ẹ̀jẹ̀ tí kò ṣe nǹkan kan ẹ̀yin olórí burúkú àtẹ̀yìn sáìdì ọ̀dọ̀ wù wọ́n yẹn náà tẹ máa sọ rádaràda ó fẹ́ jalè ní o ó fẹ́ gbá wọn ní o ẹ̀jẹ̀ pera yín ní òbí mi pera yín ní nǹkan kì í ṣe kùkù àgbàdo wọn jọ lójú ara yín ọmọ ni wọ́n jọ ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù Ọlọ́run àwọn bàkọ jẹ. ẹjọ́ mi ò ní parọ́ fún yín o gbogbo yín nù ìkànnì ajẹ́kọ̀ọ́ sí bí kankan mọ́ o
everybody ti wà lórí social media báyìí. Bẹ́ẹ̀ni o. Ọjọ́ rẹ ti rẹ́ bọ̀ gbẹ̀yìn. Ọjọ́ náà ẹyin ti wọ́n, epo ti wọ́n. Ẹni ṣògùn kankan okòrò owó rẹ̀ lẹ́kùn lẹ́jà mọ́. Ọgọ́ wọn ẹ̀kọ́. Nígbà ọjọ́ lẹ́kọ́ báyìí. Nígbà tí ìjọ yìí kọ́ ní 200, yìí tí wọ́n sin ní o. Ìtọ́ yìí lọ 250, 300. Àjẹ tẹ́lẹ̀ nígbà tó ń tẹ̀yìn mẹ́rin ní fún wàsó. Wọ́n ta epo ètò. Isha, sorry, ìwà àti Bukky Jesse, you are 5 and 6 at the back of the camera. So Isha, ìwọ náà mọ̀ nípa 3 seconds. Ọjà nǹkan tí nínú gbogbo nǹkan tí Bukky ṣe nǹkan tó bí mi nínú jù nìyẹn pé àwọn gbà tó tún sọ̀rọ̀ Zomo ìwọ yìí náà ló tún pe bàbá fò jáde ibẹ̀ ni wọ́n ti kó lórí wọ́n pe bàbá jáde lóru alẹ́ ẹjọ́ wa ní kí ni wọ́n ṣe lálẹ́ ẹjọ́ yẹn mà ẹ wà máa gbọ́ bàbá ẹ má bẹ̀rù bàbá ó ti tì mí bàbá yẹn wá ṣe é lọ ṣèṣì jí lójú ẹ má bínú pé mo dórun mọ́ yín lójú mò ń wò láwọn eléyìí lójú wọn wọ́n play game. Àwọn oníyẹ̀yẹ̀. Bukky Jesse ó jẹ mọ́ condition tọmọ yẹn wà wọ́n ti da kẹ́míkà sí gbogbo ara ẹ̀ gbogbo ara ti ti dàkúdà àwọn tó ń àtẹ́ǹdì síbẹ̀ gan wọ́n ní wọn ò fẹ́ wọ ọbẹ̀ yẹn mọ́ níbi tí kìíní ọmọ yẹn tó máa ń dẹ́rù àwọn pé yóò ó dàbí pé you are suffering this boy. ìyẹn bàbá mi bá lè fi máa sọ̀rọ̀. ẹ̀yin kan ẹ̀dẹ̀ máa ní bàbá kan ẹ̀yin sọ wípé bàbá kan kò lè rókù ọmọ ẹ̀ kò lè ṣe kinní kan ṣùgbọ́n ó lè fòkú ọmọ ẹ̀ ó lè fi dóbò ó lè fòkú ọmọ ẹ̀ ó lè fi gbowó public. mo ti sọ fáwọn tó ń gbé mọ́tò fún pé ẹ̀jọ́ ibi lọ́rọ̀ mi kàn sí ẹ ṣe gan ni mo appreciate yín. mọ́tò kan lọ́rọ̀ ló wà. ìyá mi ẹ wo bọ̀bọ̀ ti Ghana yẹn brother wa there is one guy they call him QH Radio. If you see the wolima they did for this guy, wọ́n yẹ̀ tó jẹ́ pé owó tó gbà tú àwọn Ghana people yẹn nábì kékeré o. Ìgbà tí bàbá wọn tó kọ́ ní ṣùtù tó ṣèpàkọ́ dondo tó lọlẹ̀ ọkùnrin yẹn ó ṣe dáadáa ń gbà yẹn o nísìnyí kò ṣe yẹn gidi mọ́ báyìí. Ara alẹ́ yín ló dráàgì ẹ̀ jù pàápàá. Ṣe dẹ́dẹ́. Èwo ló dráàgì ẹ̀ jù. Kọ́fí ìwòsàn wo ló dráàgì ẹ̀. Ṣàgolo dé pọ̀tá yẹn ṣàgolo ní Jámánì bẹ̀rẹ̀ ni. Mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ má bínú ìyá mi ẹ má bínú ẹ̀yọ́ rẹ̀. Ó ní kinní kan nípa kí ọmọ àṣòótọ́. Ẹ̀jẹ̀ má bínú babalánà sọ kankan jẹta olówó tó tún kù wọ́n ní ọ̀dọ̀ kan fi wọn kò sí. Owó tó ti wọlé. Ṣáǹgbọ́ gbogbo yín ẹ máa ní àyà wa nǹkan ẹ máa jẹ kísà níyàwó àjàjàta ẹni tí ò mọ̀ yín á bá yín kànú ẹni tí ò mọ̀ yín ó máa bá yín kànú ní nǹkan tẹ́ fi òkú ọmọ ẹni tó ìwọ tó gba mọ́tò ìwọ tó fọ́n tárẹ́ǹtì ilé fún ìwọ tó gba bísíǹsì ń bẹ̀. Àwọn ọmọ tó ń sọ ọ̀rọ̀ báyìí òun ni wọ́n tún kọ àwọn kan tún sáré kó rọjọ́ torí pé kó kọ́ lè tètè kọ́ lè báyìí máìdì ẹ̀ wọ́n fi travel wọ́n fi lọ ẹ̀ ó travel wà láì ọkọ̀ ò jèrè ọkọ̀ ò lè jèrè bọ̀. Ọkọ̀ ò jèrè lẹ́yìn ọkọ̀ jẹ́ báyìí parí ẹ̀ bá mi. Wọ́n wà ní travel ni. Ẹjọ́ máa ṣáàdúrà ti travel. Westo travel náà. Bẹ́ẹ̀ni. Westo travel. Ẹ ti mọ̀ pé lébi nìyẹn láti dé o. Àníwò alájà ló kọ́kọ́ ra fóònù fún alájà olórí. Ṣe mọ̀ pé nítorí ọ̀rọ̀ spending. Onílé ṣé o mọ̀ wípé alájà yẹn ó tún petition mi. Ó ní kí náà bá gbọ́ wípé bẹ́ẹ̀ ni ó petition mi. Ló wá ó petition mi pẹ̀lú òsì ìyàwó àtàwọn ń pè jókèm. Ló bá ní pé the person call olórí kò lọ títí pé ìjọ táwa bá tún sọ̀rọ̀ tá a dárúkọ Jòsí Alọ́ba àtijọ́ yẹn in fact gan mo máa ń pè Joseph mo yà àtìgbà èmi gan mo sọ ní Jòsí lórí social media pé bàbá yín kò ní yẹ
àti mi àtọ̀ ló pa wọn lórí ẹ̀yin lẹ̀ ṣe rí àwọn kan wà. wèrè aláṣọ owó rà ni èmi lẹ́ẹ̀ máa halẹ̀ mọ́ ṣé o pé gbàtẹ́ ti ṣe ẹ ti ṣe ayé imagine ẹni tó jẹ́ wípé òun gan òun ló gbé ìkànnà àwọn suspect sẹ́yìn tí ò jẹ́ kí ọmọ ẹ kó rí justice gbà. ẹ máa ní contact kó máa ní irú contact bàbá Mohbad lọ́wọ́. Lábí jújú bí that. Lórí àtẹnujẹ yóò sí alátẹnujẹ. Kírú kókó kú ìyẹn máa gba nọ́mbà olórí burúkú wọn ló ń jẹ́ Adébọ́lá Bello. Ajá ló máa jẹ̀jẹ̀ ẹ̀. Àrá ló máa sán pa ẹ̀. Àjẹwò àti tani. Ẹnu ẹ bòkèlè yẹn olórí burúkú kò lè sọ̀rọ̀ kẹ́ gbọ́ sẹ́ńtẹ́ǹsì yẹn délẹ̀ ó máa mí lùpẹ̀lùpẹ̀ báyìí gbogbo àrùn ló pa rẹ̀ onígbà àrùn ló ń jẹ́ bẹ́ẹ̀ kún alájà onígbà àrùn ọmọ kékeré fẹ́ ṣe jíjí ìjẹ ayé ẹ̀ ó wá ní ọmọ ẹyọ kan ṣoṣo tó bí ó fi ń ṣépè àwọn aláṣẹ dẹ̀ ti bá wa pàṣẹ sí torí wọn ló ti bẹ̀rẹ̀ ṣépè fáwọn ọmọ. ilé òṣàbí bí ó ti dàgbà. bàbá mi ló bá tan kámẹ́rà ńgbà tó di gbàásìkò láàrin òun àti ìwèrè tó yọkùn yẹn ó lóun yọkì idiot. Débẹ̀ ni mo ní really so wọ́n bá ní kó pé bó ṣe rí wá so ẹ̀rí kó wọn píjọ yín ta ní píjọ bá di bóòlù yá mi gbogbo ẹ̀ bá di yẹ́mẹyẹ̀mẹ níta làwa kan la bá mú píjọ yẹn àtòhùn tó fi ṣépè ọmọ ọkàn tóhùn bí báyìí ní kórí tóhùn bá ṣe kíní kan ní jọ́sìn òun ló sọ bẹ́ẹ̀ o ẹ̀yin ayé ẹ bá wa gbà ó. àtìgbà ti pẹ́. wọ́n bá fún ìtẹ̀lú torí pé kí ni alájà bó ṣe sáré lọ ṣe mọdírétọ̀ fún àna jòsí orí social media náà ni tó bá ti rí new kí wọ́n pè ìjà tó jà ní if not ni I know ó ní fẹ́ kíní tó fi ń wọ your show náà tó bá ti rí new host báwo máa sáré lọ ni alóhùn fẹ́ ṣe mọdírétọ̀ wọn ó fẹ́ àwa máa pè wọ́n lẹ́yìn tíṣe ọwọ́ ẹ̀ ò bá mọ̀ ní kí ni why did I need to know your contact so you need to know my contact. so ẹni sọ̀rọ̀ so random person máa bá mi pé kóun ṣe mọdírétọ̀ kò yé mi. wọ́n máa sunkún ni ẹ jẹ́ fi wá ṣe mọdírétọ̀ ẹ jẹ́ fi wá ṣe ìkan tó jẹ́ ti rí bí ó jẹ́ rí ìfọ̀ lórí TikTok yìí o. àdúrà Ọlọ́run ló gbé wa ró irú àwa yìí orí àmṣíà làwà orí àmṣíà ẹ bá jẹ mọ̀ pé ìyá yín ẹ̀kọ́ kan ní ìgbàlẹ̀ làwà bàbá ti fẹ́ jáde bá tún jáde fún yín tá a ṣe fún yín ní ìsàtúntì fún yín lábẹ́rẹ́ wọ́n rí wọ́n tún pọ̀ ta látọ̀lá lọ bọ̀ títí jòsí àti eyín jèsè fún gbogbo wọn yẹn wọ́n ti ṣe ń ṣe rabaraba wo kúrẹ́kúrẹ́ ẹran ògún ni o tírélà yìí máa lọ́yọ̀ òkú ààrẹ ẹ̀kọ́ abẹ́ táyà. Oh my God òun lọ yóò kánjú aláàfin òrebì kan kúrẹ́ wáyé sánà bàbíyà. ìyọba ṣe ó mì mí ẹ lọ́sàn-án ọ̀tá mi fẹ́ máa tọ́ ara ní bèbí kí ló ṣe no she's so good àwọn èèyàn níṣẹ́ ẹ̀dẹ̀yìn sẹ́nu ní olówó ẹ̀dẹ̀yìn sẹ́nu ìyọba love you sis love you. gbogbo yín ẹ máa ṣẹ̀sìn worldwide. kúrẹ́ ṣe lọ́wọ́ ìwọ́n ti ẹ̀ ní òun ní pay master náà kúrẹ́kúrẹ́ ní pay master but àwọn èèyàn ẹ̀ wọ́n wá yọ láre náà ó ṣe àwọn òjò bá bí aláǹjọ tó ṣí kámẹ́rà. mọ́mì wa normal to be honest with you tẹ́ ẹ bá rí ojú ìkúrẹ́ sí olórin tẹ́ ẹ bá rí ojú ẹ̀ kó tó di kó l'accident kò sí kinní kò yàtọ̀ sí àwọn ọmọ àgbèrò. bí fi ṣeré o normal kó tó kan àgbákò kí Mohbad tó sọ fún pé sẹ́ẹ̀ àní o jáwọ́ lẹ́yìn bàbá òun èṣù lẹ́yìn ìbejì ni ẹ́ but bí o ní pay master ó ní rísì
tán fi rán wá sínú justice. Kúrẹ́sì máa gbọ́ my brother ó ní nọ́mbà jòsí lọ́wọ́ ó ń bá jòsí ṣe tó ń pè ní last man standing. Nọ́mbà kiri yẹn kàn jábọ́ lẹ́nu ẹjọ́ yẹn ní lọ́dọ̀ láti sometimes early last year lọ́ba ní yẹn báwọn ṣe ṣe tán òun á pè ìyá Mohbad òun àti Caro White wọ́n ti wá jọ jókòó ó ní nọ́mbà ìyá Mohbad ó ní nọ́mbà Caro White. By the end of the day àtúwá gbọ́ wípé pàdé ìyàwó mi ni. wọ́n ní kọ́ńkú báyìí tẹ̀ gan ní pàápàá. Ọlọ́run ẹ jẹ́ ká bira wa ká ní Gúrẹ́sì ń ṣiṣẹ́ fún. Ẹ̀yin olórí burúkú tẹ̀ ṣì máa ní bàbá Gúrẹ́sì ẹ̀yẹ ẹ̀bẹ̀ mi submission yín. ọ̀nà yìí ni ò wà láyé. tẹ̀kún àlẹ́ lórí pé. kọ́kọ́ wá pọ̀ fẹ́ máa tẹ̀lé bàbá lèmi tí wò pé ṣé eléyìí ò ní ṣe tó fẹ́ máa tẹ̀lé alọ́ba kiri. gbogbo kí ni èèwọ̀ ọ̀rọ̀ ara wọn ni o. ọmọ wà láàrin ọ̀tá bàbá náà wà láàrin ọ̀tá. Rìkọ́dì kan tún wá jáde níbi tí jòsì gangan ti sọ pé ṣé wàá fẹ́ máa nà òun ni ìyàwó mi. mo ní fídíò yẹn. Sísà mi ti dé. Sísà mi ti dé. Ẹ bá wa ṣe kúrẹ́sì o. Kí n ṣe mímí kàbí. Màmá rí àlọ́. Pàbí. Mo ṣẹ̀ṣẹ̀ clock out ní o. Mo ṣẹ̀ṣẹ̀ fàájà lọ́dọ̀ kàrímọ́ ká má rí mọ́. Ó ti ìgbọ́dọ̀ ìyá tiẹ̀ máa jẹ̀wọ́ ń tiẹ̀. Lè rí mọ́. Mohbad tí ó ti fún yẹn pressure. Bẹ́ẹ̀ni. Kò lè jẹ́ o. Ẹ bá mi bí kì í. Ẹ wo tí n bá ti bẹ̀rẹ̀ ẹ jọ wipes yín ẹ lọ kó jọ. Ẹ má tọ̀ sára o. Torí tí n bá bẹ̀rẹ̀ ẹ máa mú mi o. Ẹ máa mú mi tì o. Ọba rẹ̀ tó ká fún. Ọ̀gá wo ló lórí TikTok tó fọwọ́ ya yẹ? Èmi ò bá kékeré lọ yóò kọ̀ tó bá ti pé gbẹ́nàgbẹ́nà kọ́mọ ẹ̀ kú. Bẹ́ẹ̀ni bá ti bọ́ta. Ọ̀láì lọ́sàn-án kandi ló ń pè mí. Kò kí n ṣe fọ́ọ̀kì ọjọ́ orí ló débẹ̀. When I was in university, tí mo wà ní òyìnbó wọn bí paru gbọ́rọ̀ gbọ́ àwọn kọ́kọ́ máa fọwọ́ wọn mi sẹ́yìn kó má bọ̀ mí. Paparano ọ̀ntí sọ́ọ̀tì fọ̀mù báyìí. Wọ́n sì dìdra ọmọ kékeré yẹn ó máa máa dájú sí mi. Kò dé kí n ṣe fún mi. Wọ́n ní olórí kò lọ́kìkì àbí kí ni mò ń gbá sí vengeance ọmọ yẹn tó ń sọ fún mi. Pé ìtòlórí kò lọ́kìkì ọjọ́ wo ló dé bí báyìí? Tó náà máa pè mí lórúkọ. Kò kí n ṣe fún mi. Ọmọ ọdún mélòó ló lórí kò lọ́kìkì mi? Ìgbà tí mi sì ń jẹ́ Gúrẹ́sì tí mò ń tajà níkẹjà tí mi ń ta fún wọn bí pọ̀rí kan gbára bàbá ńlá yín kẹ́ máa pè mí lórúkọ. Mo bá tí mo dúró. Emperor ló fọ gbogbo ilé fún mi. Ìyọba ti yà àgbàgbà ti tọ́. Irú fún ìbọn yẹn kó máa pè mí lórúkọ. Oh my goodness. Olórí ẹbí kan tẹ̀ tọ́tọ́ yánù tó ń fọ́n tọ̀tún. Wọ́n kì í kúrò gbogbo ayé rà. Wọ́n pẹ̀lú ẹ̀yin fẹ́ lọ ọjọ́ bẹ̀rẹ̀ kẹ̀kẹ́. Tí bẹ̀rẹ̀ pẹ̀tẹ̀ bá tí ì rí mi, kò ní àpòfẹ́ ní lẹ́tà. ilé Tinubu àbúrò Tinubu. Kò kí n ṣe fọ́ọ̀tù ọmọ pọ́ìpọ̀ yẹn. Ìgbà tá a lọ bẹ̀rẹ̀ kẹ̀kẹ́, èmi àti àtàkùn torí pẹ́ẹ̀tì kan ní ká fúnra wa pamọ́ bẹ̀. Irú ẹ̀ wá pè mí lórúkọ. Ó máa tẹ́ o. Pàtàkì ó máa tẹ́. Ọ̀pá tẹ́tẹ́. Sórí kíní pẹ́síṣàn yẹn. Ọdọ́run ọba mi níjọ orúkọ ẹ kúrò. Wọ́n máa sọ fún ẹ̀pọ̀. Ó forúkọ ẹ tí wọ́n bí ẹ kú. Ṣáǹgọ́ màá ní kó fún ẹ pẹ́síṣàn yẹn. Ó máa tán yẹn. Ọmọ látọ̀ ìkejì ajá tó ń fojú di ní. Ó fojú di èmi ò rí rẹ̀ kó máa ju bàbá ẹ̀ lọ.
kí bàbá lẹ́nu yẹn kó máa ṣe òyìnbó gbàngbà tí ò ló kó wa sórí bíbá yẹn. ó máa kígbe níbi àkígbe máa wù á máa fẹ́ fún tòun. òfin ti fọ́ọ̀tì mọ̀tà ló kọ́ gbogbo ilé tí bẹ́ẹ̀ ti mọ̀tà tó kú. ẹ̀rọ náà lè tì ní mo máa jọ gbogbo yín lójú láìpẹ́. God, why me? They've been calling Goretti everywhere. Wọ́n ti jẹ́ kí n ní ìsinmi, ọlọ́ọ̀ mi fẹ́ ní ìsinmi láyé mi nà. Emperor, ọlọ́ọ̀ kò kí n ṣe fọ́ọ̀tẹ̀ ọmọ bá ló kọ́ gbogbo ilé fún mi o. Mi dẹ̀ ń ṣiṣẹ́ mi ń sọ Ọlọ́run. Mi ń sọ Ọlọ́run. Ṣé irú eléyìí ló yẹ kó tọ́ sí mi? Kí Prime Boy máa lórúkọ mọ́ mi lórí. Ọmọ mi gan tó ṣe ìbímọ kò kí ń ṣe bẹ́ẹ̀ tán 120. Ọmọ látọ̀ ọmọ tẹ́lẹ̀ kò bí ọmọ látọ̀ ìpè tíátà ó pè mí lórúkọ. Bẹ̀nẹ̀ ọjọ́ wo ni Bẹ̀nẹ̀ náà dé? Bẹ̀nẹ̀ kò fẹ́ gbọ́rọ̀ mi. Gbogbo wọn wá mú mi lólè. Wọ́n lé mi ní mi yọ owó Emperor. Làgàtà náà ó lóun gbé fídíò dání ó lé fídíò tèmi dà mò ń wókè mò ń wọlé ní ìkófẹ́ ní ti ṣùgbọ́n Ọlọ́run rí inú mi. Àdàbí tí n bá jówó kí gbogbo yín tẹ̀tẹ̀ fojú olè wò mí ní mo bí mo ti tó. Bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀? Why are you laughing? Okay, emoji kí ló dé? Bẹ̀rẹ̀ sí mọ kíní lábẹ́ emoji yẹn fẹ̀. Ẹ bá ṣe emoji lábẹ́ ẹ̀kọ́. Ẹ bá ṣe ti yọ mí lójú. Bẹ̀rẹ̀ ti yọ mí lójú. Wonderful. Papa Yano, good evening. I'm just coming from work. Wow. Ọ̀dọ̀ lórí kan ti ṣẹ́ wà. Ajá. Ẹ kalẹ́ mà. Ẹ yọ mí lójú. Ẹ máa rẹ́rìn gan o. Oríta fọ́tò náà pé bíbá ẹ máa rẹ́rìn gan. Ọmọ àti bà. Ó ní sísítà mi ṣóńdú ṣòdán. Bẹ́ẹ̀ ẹ yọ mí lójú. Ó pọ̀ yẹ́nyẹ́nyẹ́ ṣe bí mimic lásán ni. Na ordinary mimic náà. Ẹ̀yin commenters. Okay, ẹ̀bùn tèmi ṣe kẹ́mọ́ ara láfi dáná. Hey, my beautiful mom. Mọ́mí bàbá ni. Happiness is free o, happiness is free. Èmi fi kìíní o, cruise ni o. Bàbá ó bá jọ. Ọlọ́run wọ́n máa jèrè ẹ̀. But whatever they sow on this justice, they will repeat. I swear to Almighty God. Àwọn òpówó náà, we did not collect CCU. A fi gbogbo wa sínú ẹ̀ ni. We donate money on GoFundMe. They found that GoFundMe to go fraud me. You fraud the entire public. Nítorí pé wọ́n béèrè ikú tó pa ìmọ́lẹ̀. Bàbá wa sọ ó wá sọ gbogbo ẹ̀ di géèmù. Ó sọ di lúdò. Ẹ wá ń gbá wa sọ́tù. Ọlọ́run ló máa fèrè fún ẹ. Gbẹ́nà ṣé o mọ̀ pé mi ìsọ̀rọ̀ látọjọ́ ẹ̀ ó ti lọ èmọ́ǹtì báyà àmọ́ bí tó sá lọ bórí òkè ló sá lọ ni bórí pẹ̀tẹ́lẹ̀ ni Ọlọ́run máa mú ẹ. Àjàbí sórí igbe tí ìgbéró tí mo bá dìke lálẹ́ ọjọ́ yẹn 11 September 2023 ìgbéró tó ké ìgbẹ́ tó jáde díẹ̀ gbogbo yín tó wò tó ní yéè ẹ̀dẹ̀dà mi ó máa ṣèdájọ́ yín kọ̀ọ̀kan. Tó kígbe pé yéè ẹ̀yin èèyàn yìí mo dẹ̀ fi inú tọ́ yín òun dẹ̀ jẹ́wọ́ káàkiri gbogbo yín kọ̀ọ̀kan. My mommy risos wọ́n ní ọwọ́ àdúrà ló dábẹ́. Wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n lọ wò pé wọ́n lọ ń kígbe my brother tẹ́mi fi bọ́lá rẹ̀. Wọ́n lọ wọ àdúrà báyọ̀ ń kígbe my brother. Ó dẹ̀ ń jẹ̀rora nínú àgbàrá ẹ̀jẹ̀ yẹn. Tẹ́ẹ̀ni ríre gbámú. Mọ́mí Fàrídà ìyá ọba ṣé gbogbo owó tó ń bọ̀ wò?
ṣé ẹ rí báwọn bíbú yìí ń gbé wa ni ẹ sọ pé kí ni mo rí o ókè jíjò sí báwo ni ọkùnrin ṣe máa wọ́n ní o ká sára wọ́n ní kó o ká sára o wá gbé ọmọ yẹn o fẹ́ lọ sí káàtì wá fi ìyẹn sẹ́gbẹ̀ẹ́ kan fídíò náà sì láàyè kú dá bíkọ́ àìsí ló sọ pé gbàgbọ́ wò nínú ilé ó lè yọ 100 Yorùbá fídíò náà ṣe lọ tí mo bá di kú dá. wọ́n tún ní wọ́n ní ni o wọ́n ní ni wo tẹ́ bá wá fún mi ẹ máa fẹ́ dákú wọ́n ní alẹ́ èjì ní kẹjẹ́ kó rí yí pé gbogbo ẹ̀yin skimọ̀ tẹ́ ganu FIP tó ibi èyí tí mo fẹ́ sọ yìí tó bá ká ibi tí mi sọ tó ká wàhálà ẹ̀ tó ò ní rówó kankan gbà kàkà kó rówó Mohbad á fún ẹ lọ́rùn pa. á fún ẹ lọ́rùn pa o owó yẹn ò ní fi ṣe nǹkan rẹ torí wèrè nìyí ẹ máa ganu síbi kìrìmọ́ọ̀sì lẹ́ máa ṣe kiri ayé ẹ̀yin wèrè yìí bẹ́ẹ̀ níṣẹ́. wọ́n ní Wùmí ló ń pe gbogbo wọn ó ti dákẹ́ ẹ máa bọ̀ ẹ̀yin olófò yìí tọ́ lò ní fire fún kọ̀ọ̀kan ẹ̀yin àbíagbá apọmọlẹ́kùnjayé ìka ọ̀dájú àwọn ẹbí òṣì ẹbí rádaràda ẹ̀ Nàìjíríà ẹ̀ Nàìjíkò olòṣì gbogbo fíìmù tó nídà gbogbo ẹ̀kọ́ Mohbad afẹ́fẹ́ ni ó máa fẹ́ lọ. Mohbad gangan ni ògo òun gangan ló gbógun alọ́ba òun ló gbé wá ó dẹ̀ ti gbé lọ kò sóògùn kankan mọ́ ẹ máa lé ní ẹ̀ ní rí mú. When Zama told